kàyéfì ńlá nìròyìn náà jẹ́ fún ọ̀pọ̀ ọmọ Nàìjíríà nígbà tí wọ́n ní wọ́n lu ọ̀kan lára àwọn gómìnà ilẹ̀ Nàìjíríà tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Zamfara, gómìnà Dauda Lawal, tí wọ́n náà lu bàbá ní jìbìtì mílíọ̀nù 600,000,000 dọ́là $6.3 million, èyí tí yóò súnmọ́ bílíọ̀nù 7 náírà wọlé lásìkò yìí. Ǹjẹ́ báwo ni wọ́n ṣe lu odidi gómìnà ní jìbìtì? Wọ́n wà ní ẹ̀rọ̀pílẹ̀ẹ̀nì aládàáni tí wọ́n pè ní private jet tí gómìnà rà ní mílíọ̀nù 6 dọ́là ní ọdún díẹ̀ sẹ́yìn. Iná màná ti gbà lọ́wọ́ gómìnà báyìí, tí wọ́n sì ní ìdí tí gómìnà fi lè lo agbára àti ipò ẹ̀ tí ó sì fẹ́ pariwo síta ni pé kí wọ́n bá fura pé bó ló ti rí àdúrà owó bẹ́ẹ̀ tó ti fẹ́ ra ẹ̀rọ̀pílẹ̀ẹ̀nì aládàáni. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn orí ẹ̀rọ ayélujára kan People's Gazette bó ṣe tú àṣírí náà pẹ̀lú àwọn ẹ̀rí tán fi síta. Wọ́n lásìkò tí gómìnà ò tí ì di gómìnà tó sì ń ṣiṣẹ́ ní ilé ìfowópamọ́ First Bank, ìlú mà ti fi owó rọ̀bùrọ̀bù ló ti fi ra ẹ̀rọ̀pílẹ̀ẹ̀nì aládàáni, ṣùgbọ́n tán ni nítorí pé ó mọ̀ pé owó tó ń gbà ní ilé ìfowópamọ́ First Bank kò tó ìlàjì owó tó tiẹ̀ fi lè ra irú ẹ̀rọ̀pílẹ̀ẹ̀nì bẹ́ẹ̀, ni wọ́n ló ṣe jẹ́ kí ó lọ gbé ẹ̀rọ̀pílẹ̀ẹ̀nì sí abẹ́ ọkùnrin kan tí ó ń fi òun àtìyàwó ẹ̀ tó ń fi ẹ̀rọ̀pílẹ̀ẹ̀nì rẹ́ǹtì fáwọn èèyàn, ìyẹn ọ̀gbẹ́ni Ovi Osazele àtìyàwó ẹ̀ Glory Osazele, tí wọ́n sì ní $250,000 ìní gómìnà Dauda Lawal ló san fún wọn láti jẹ́ kí wọ́n máa bá fi ẹ̀rọ̀pílẹ̀ẹ̀nì rẹ́ǹtì fáwọn èèyàn, kó sì má jẹ́ kí ó mọ̀ pé òun ló ní, nítorí pé owó tó fi rà á, iye owó tó ń rí ní First Bank kò tó bẹ́ẹ̀, tí wọ́n sì fura sí pé bóyá gómìnà jí owó gbé ni. Ní báyìí, lẹ́yìn tí ìyà ọjà ṣẹlẹ̀ láàrin Ovi Osazele àti ìyàwó ẹ̀ Glory Osazele, tí ọ̀rọ̀ ti dàrú débi tí wọ́n ní Ovi Osazele ti sá kúrò Nàìjíríà táwọn agbófinró sì ń wá, níṣẹ́ wọ́n mà ní gómìnà Dauda Lawal ò rí ẹ̀rọ̀pílẹ̀ẹ̀nì ẹ̀ gbà mọ́, tí wọ́n sì ní wọ́n ti jẹ ẹ̀rọ̀pílẹ̀ẹ̀nì ẹ̀, wọ́n ti jẹ mọ́lẹ̀. Dípò kí gómìnà lo ipò gómìnà àti agbára ẹ̀, a gbọ́ pé wọ́n ní kò fẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ kó lu síta rárá, nítorí pé wọn yóò bà lórúkọ jẹ́ pé odidi gómìnà ń jalè. Níbo ló ti rí àdúrà owó náà nígbà tó ń ṣiṣẹ́ ní First Bank láti fi ra ẹ̀rọ̀pílẹ̀ẹ̀nì aládàáni, tí wọ́n sì ní ìdí èyí ìní gómìnà tó ṣe gbà kádàrá pé òun ti sọ àdúrà owó bẹ́ẹ̀, òun ti sọ nù. Lásìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí, gómìnà Dauda Lawal kò tí ì fèsì sí jìbìtì tí wọ́n náà lù yìí o. Bẹ́ẹ̀ ni ìwé ìròyìn People's Gazette ẹ̀ láwọn gbìyànjú, àwọn tún pe agbẹnusọ ẹ̀ láti sọ̀rọ̀ lórí ẹ̀, ṣùgbọ́n tán nìyẹn náà ní òun bọ̀, òun yóò fèsì ni, tí ó sì tí ì fèsì dásìkò tá a ṣàkójọpọ̀ ròyìn yìí.